tó Ọmọ Adé TV ní orí ètò tá a ti máa mú àwọn ààrẹ àti èyí tó ti ṣe kọjá lọ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. tó àwọn ààrẹ mẹ́rìndínlógún òun ni a ti ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó ti ṣe kọjá àti èyí tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ààrẹ mẹ́rìndínlógún èyí tí a mọ̀ sí 16 ní ààrẹ tó ti ṣe kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà, tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì ṣe ìjọba lẹ́ẹ̀mejì. Àwọn kan ṣe ní ayé ológun, bẹ́ẹ̀ ni wọ́n sì tún padà tún ṣe ìjọba ní ayé alágbádá. tó a máa ka orúkọ àwọn ààrẹ wọ̀nyí sí wa létí àti ọdún tí ẹnìkọ̀ọ̀kan wọn ṣe ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà sí wa létí. Ẹni àkọ́kọ́ òun náà ni Abubakar Tafawa Balewa. Abubakar Tafawa Balewa yìí ó ṣe ìjọba ní ọdún 1959 títí sí ọdún 1966 ni Tafawa Balewa fi ṣe ìjọba. Johnson Aguiyi-Ironsi gba ìjọba ní ọwọ́ Tafawa Balewa ní January 1966, ó sì gbé ìjọba sílẹ̀ ní July 1966 ni Johnson Aguiyi-Ironsi ó gbé ìjọba sílẹ̀. Yakubu Gowon gba ìjọba ní ọdún 1966, ó sì gbé ìjọba sílẹ̀ ní ọdún 1975. Muritala Muhammed gba ìjọba ní July 1975, ó gbé ìjọba sílẹ̀ ní February 1976. Olúṣẹ́gun Ọbásanjọ́ ó gba ìjọba ní ọdún 1976, ó gbé ìjọba sílẹ̀ ní ọdún 1979. ìyẹn ni ayé ológun tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ó ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbà àkọ́kọ́ tí ó ṣe ìjọba ní ayé ológun. Ní ẹ̀yìn ìgbà tí Ọbásanjọ́ gbé ìjọba sílẹ̀, ó gbé sílẹ̀ fún Shagari, ó gbé ìjọba sílẹ̀ fún Shagari ní ọdún 1979 sí ọdún 1983 ní Shagari ṣe ìjọba, tí ó sì gbé ìjọba sílẹ̀ fún Muhammadu Buhari ní ọdún 1983 sí ọdún 1985. Èyí ni ìgbà àkọ́kọ́ tí Buhari náà ó ṣe ìjọba ní ayé ológun. Lẹ́yìn ìgbà tí Buhari kúrò ní orí ipò tán, ó gbé ipò fún Ibrahim Babangida ní ọdún 1985 sí ọdún 1993. Ní ẹ̀yìn ìgbà tí Ibrahim Babangida kúrò níbẹ̀ ní ọdún 1993, Ṣónẹ́kàn òun náà gba ìjọba. Ṣónẹ́kàn náà gba ìjọba ó gba ìjọba ní August 1993 sí November 1993. Ìgbà yìí ni ìdìtẹ̀gbà ìjọba tí wọ́n fi gbé fún INEC Ṣónẹ́kàn. Lẹ́yìn ìgbà tí INEC Ṣónẹ́kàn kúrò ní orí ipò, Sani Abacha òun náà tẹ́wọ́ gba ìjọba ní ọdún 1993 sí ọdún 1983. Lẹ́yìn ìgbà tí Sani Abacha kúrò níbẹ̀ ní 1983 tán, ó padà wá sí ọ̀dọ̀ Abubakar. Ó padà wá sí ọ̀dọ̀ Abubakar náà tẹ́wọ́ gba ìjọba ní ọdún 1998 sí ọdún 1999. Lẹ́yìn ìgbà tí Sani tó náà gbé Abubakar náà gbé ìjọba sílẹ̀ tán, ó tún padà wá sí ọwọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́. Ìyẹn ní ìgbà tí ìjọba ti di ayé alágbádá, ó padà sí ọwọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ọdún 1999 títí di ọdún 2007. Èyí ni ìgbà tí Ọbásanjọ́ gbé ìjọba sílẹ̀. Ọbásanjọ́ gbé ìjọba sílẹ̀, ó di ọwọ́ Musa Yar'Adua. Musa Yar'Adua gba ìjọba ní ọdún 2007, tí Musa Yar'Adua sì jáde láyé tó jẹ́ ìpè Olódùmarè ní ọdún 2010, tí Ebele Goodluck Jonathan tí ó náà sì tẹ́wọ́ gba iṣẹ́ ní ọdún 2010, tí ó náà sì ṣe ìjọba títí di ọdún 2015. Lẹ́yìn ìgbà tí Ebele Jonathan náà gbé ìjọba sílẹ̀ ní ọdún 2015, Muhammadu Buhari tún padà tẹ́wọ́ gba iṣẹ́. Muhammadu Buhari padà sí orí àlééfà ààrẹ ní ọdún 2015 títí di 2023, tí Bọ́lá Ahmed Tinubu tí àwọn náà tẹ́wọ́ gba ìjọba ní 2003 títí di àsìkò tí a wà nínú èyí. Àwọn ni wọ́n ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ tí a ò dẹ̀ tí ì mọ ìgbà àti àkókò tí àwọn náà gbé ìjọba sílẹ̀. Bóyá àwọn náà tún tẹ̀ síwájú, bóyá ẹlòmíì ni ìjọba yìí yóò tún wà ní ọwọ́ wọn. Àwọn ààrẹ tí ó ti ṣe kọjá àti èyí tí ó ti ṣe lórílẹ̀-èdè Nàìjíríà àti èyí tí ó sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, àwọn láti ka orúkọ wa sí etí ìgbọ́ wa ní orí ìkànnì Ọmọ Adé TV lónìí. So ẹ bá máa like, kẹ́ bá máa comment, kẹ́ bá máa share àwọn program yìí. Ẹ bá máa subscribe sí YouTube Ọmọ Adé TV. Ẹ bá máa try láti máa subscribe sí channel wa Ọmọ Adé TV. Bẹ́ẹ̀ bá ṣe wá ń share, kẹ́ bá máa like ẹ̀,
kẹ̀dẹ̀ bá wa mọ kọ́mẹ̀ntì yín. Thank you so much.